ará àdúgbò tuntun ti dé o, ó pọ̀ létí, ó yẹ kẹ́ ti máa gbọ́ báwọn fúlàní wọ́n ti párà tán. Mo kí yín o ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ǹjẹ́ ẹ ti mọ̀ pé tuntun ti ṣẹlẹ̀ báyìí? Àkọ́kọ́ náà, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní dí o. Bákan náà, ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Àwa náà la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá. Ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀ torí tuntun tó ṣẹlẹ̀ yìí ìjẹta síbí ó ti ń di yán pẹpẹ skátáskátá. Vision Yorùbá Nation ajé ó ti ń clear. Bẹ́ẹ̀ ni ó ti ń clear nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn àgbààgbà Fúlàní ti dúró tán o. Wọ́n ti dúró tán sí bàbá Tinubu lọ́rùn. Wọ́n ti dúró tán sí bàbá Tinubu lọ́rùn pé sẹ́ẹ̀ wá a ò fẹ́ ẹ ní orí ipò mọ́. Wọ́n ti dúró tán sí bàbá Tinubu lọ́rùn pé kódà kó lọ kọ̀wé ìfiṣẹ́ sílẹ̀ kó kó gbogbo dọ́kúmẹ̀ntì kó kúrò lórí àga. Wọ́n ti ní pé kí bàbá Tinubu lọ gbéjọba lẹ̀ o wípé àwọn ò fẹ́ mọ́ no be me talk am o, don't come for me. Wọ́n ti ní kí bàbá Tinubu kó lọ hand over. Ṣé ẹ ti rí? Ìgbà tá à ń pariwo gbà yẹn pé àwọn ará bí yóò láǹfààní, wọn ò láǹfààní. Ṣùgbọ́n lójú gbogbo èèyàn bíi pé bóyá a kórìíra wọn ni, kò dẹ́ ṣe pé a kórìíra bí kò ṣe wípé òmìnira Yorùbá làwa ń jà fún wípé kí a lè bọ́ lọ́wọ́ okùn. Kódà wọ́n ní ó tó gẹ́ fún bàbá. Wọ́n ní èyí tí bàbá Tinubu ṣe lórí ipò wọn ló tó gẹ́. Wọ́n ní kó lọ gbé ìjọba lẹ̀ kó lọ hand over. Ìbéèrè mi ni pé ta ni kó hand over fún? Wọ́n tẹ̀ ní kó hand over fáwọn ni. Ó tàn ìṣọ́kì. Ara tá a sọ nìyẹn o. Ṣé rí? Èmi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan tá à ń ṣe lórí ayélujára yìí gbogbo ẹ̀ pátápátá ni àwọn ará bí yìí máa ń rí tí wọ́n ń wò. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ pátápátá ni wọ́n rí tó ń wò. Kẹ́ lè mọ̀ wípé wọ́n ní rẹ́kọ̀d. Wọ́n ní rẹ́kọ̀d gbogbo nǹkan tó ń lọ lórí ayélujára wọn. Tẹ́ ẹ bá gbàgbé ṣé mọ̀ pé pásítọ̀ kan jáde, Ọlọ́run ló mọ ẹni tó ṣe òun. Pásítọ̀ kan jáde tó sọ pé kò sí bí ẹ ṣe lè ṣe, ó ní Tinubu ló ní ìbò 2027. Ẹ tiẹ̀ bá ń bí ṣóun gan tiẹ̀ tí ì di 2025 délẹ̀. Pásítọ̀ tó sọ̀rọ̀ ṣó tí ì di 2025 délẹ̀. Ó ní pé Tinubu ló ní ìbò 2027. Now àwọn Fúlàní ti wá kúkú bá kó gbogbo ẹ̀, wọ́n ti bá dì sójú kan, wọ́n ti bá mọ́ọ̀rọ̀ ẹ̀ jáde wípé sẹ́ẹ̀ tapọ̀ ara tiẹ̀ ló sọ yẹn o, àní kí bàbá lọ kọ ìwé ìfi ipò sílẹ̀. Ẹ gbọ́ ṣùgbọ́n ìbéèrè tèmi pé ṣé àwọn pásítọ̀ yìí tọ́ làwọn ń rí fìrìfìrì làrùlà yìí? Kí ló dé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá kí ló dé tó fi jẹ́ wípé ṣé ká sọ pé àti jẹ ni àbí ká sọ wípé àti lókìkí tẹ́kọ̀ máa bọ́ta tẹ́kọ̀ máa bùjó wa hàù. Ẹ̀yin náà gbọ́ tí pásítọ̀ sọ pé Tinubu ló ní 2027. Pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ yìí bàbá gan ti mọ̀ pé kò torí tá a bá fẹ́ sọ January 2025 la ṣì wá o. Àbí kò tí ì rìn jù January ọ̀hún gan ò tí ì rìn jù lọ́pọ̀ fẹ́ lọ fà inside life o. Tí ẹ̀yin wòlíì ká má sọ abẹ́ Ọlọ́run ló lẹnu mọ ẹni tó ń ṣe o. Ká sọ pé ẹ̀yin wòlíì àtẹnu, ẹ̀yin wòlíì alátẹnujẹ tó jẹ́ wípé bóyá ẹ̀ ń fi ń gèlè òkìkí ni pé torí tó bá máa dìbò kọ́ lè wá sọ́dọ̀ tẹ̀yìn náà, àbí kí ni ká sọ? Àbí ká sọ wípé ẹ̀yin náà fẹ́ fi ní connection. Torí èmi ò mọ irú ibi tẹ̀yìn ti rí tiyín o. Ṣùgbọ́n tá a bá fẹ́ sọ nígbà tí pásítọ̀ náà ti sọ pé òun ló kàn ní 2027. Ṣé bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe lọ yìí? Ìbéèrè mi ni pé ṣé ó tẹ́ gbogbo wa lọ́rùn? Ìbéèrè tèmi ni pé ṣé bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe lọ ìṣẹ́nu gbogbo wa dùn? Nígbà téèyàn kan wá jáde sí tó tún wá ń sọ ìmí lẹ́nu débi pé àti jẹun gan ti lé. Torí tá a bá fẹ́ sọ orílẹ̀-èdè gan ò tí ì sunwọ̀n, kò tí ì balance dáadáa. Lẹ́yìn ká má sọ pé ẹ̀yin GOs, ẹ̀yin daddy GOs ẹ ti bẹ̀rẹ̀ sí ní sọ a lot of things fún 2027 tó jẹ́ pé àti ẹ̀tẹ̀ tí di láàjì 2025. Una go collect wòtòwòtò. Òun ló fi jẹ́ kí àwọn Fúlàní kan ráyè tí gbogbo yín àtẹ̀yìn wòlíì
tẹ́ ẹ mú ìran náà jáde pé òun ló lọ. Fúlàní ti mú fún yín o. Ẹ wá mọ pabambarì. Àwọn ará bí yóò lè pa wá. Àwọn ará Fúlàní yóò lè pa wá. Wọ́n ti wá tẹ́ bá gbọ́ àwọn Fúlàní fárígá wọ́n láwọn ò ṣe mọ́. Àwọn Fúlàní ti yarí o. Wọ́n ní the only solution ni pé kí bàbá Tinubu lọ gbé ìjọba sílẹ̀ kódà with immediate effect. Pé kí bàbá lọ gbé ìjọba sílẹ̀ tó bá dẹ̀ máa gbélẹ̀ kó gbé fún igbákejì ẹ̀ ni. Nítorí wípé igbákejì ẹ̀ ní ọ̀nà. Ìyẹn Fúlàní náà. Fúlàní náà ni kò ti padà gbé fún ish dey play. Wọ́n ní kí bàbá gbé ìjọba lẹ̀ fún igbákejì ẹ̀ nítorí wípé igbákejì ẹ̀ náà ló lè ṣe é nítorí igbákejì ẹ̀ òun ló kójú òṣùwọ̀n. Wisdom don't leave you. Ẹ wo ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn jàre ẹ jẹ́ gbọ́n táwọn ènìyàn sọ. Ọlọ́run olùbùkún Ọlọ́run olùgbàlà á bùkún fún orílẹ̀-èdè Yorùbá o bẹ́ẹ̀ ni o Yorùbá nation la fẹ́. Nǹkan tí ẹ ló ní I believe the Yorùbá's glorious future. Bá ń gbàgbọ́ pé Yorùbá ní ògo ayérayé gan ju ìran Fúlàní Haúsá lọ tó jẹ́ pé wọn ò tiẹ̀ bìkítà ọ̀la. Àbí gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká wà lójúkọ ẹ jẹ́ ká fohùn kọ́ ṣọ̀kan ká rí pé a gba Yorùbá nation wa fún wa. Ọlọ́run á sì bùkún fún wa o bẹ́ẹ̀ ni Yorùbá nation no going back. Yorùbá nation la fẹ́ àfikún Ọlọ́run ó ṣàánú wa o bẹ́ẹ̀ ni o torí ká má sọ pé Yorùbá ti wọ one chance àbí ká má sọ pé Yorùbá ti wọ one chance we want our Yorùbá nation nítorí pé ìrírí tá a rí kíní wọn Nàìjíríà kò lè torílẹ̀-èdè mọ́. Ọlọ́run àfikún Ọlọ́run kúkú ṣàánú wa ni o. Ọkọ jẹ́ ló ní tí Gàlólò ò bá gbàgbé ọ̀rọ̀ ló débẹ̀ ó ní kí Gàlólò kó má gbàgbé wípé nígbà tí Buhari wà lórí oyè kò gbéjọba lẹ̀ fún Ọ̀ṣínbàjò àbí kódà tó bẹ́ẹ̀ ìgbà tí bàbá gan ṣàárẹ̀ tó ṣòjòjò gan kò gbé ìjọba lẹ̀ fún o ó ní fún díẹ̀ yìí kí Gàlólò jẹ́ àgbọ́rọ̀. Bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ní bàbá Tinubu kò lè wọ́ọ̀kì o bẹ́ẹ̀ ni nítorí òun gò rẹ́dí àti gbélẹ̀ àfi the only solution ni pé kí ààrẹ kí bàbá kí wọ́n jẹ́ kó ní kálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀ àbí kí oníkálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ wo ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa like ẹ subscribe ẹ share ẹ tẹ̀ sójú ẹ̀ ẹ jẹ́ ìyàwó èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ o la fi sọ pé a ó máa bẹ ọ bí ẹni bẹ iṣu ní àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀ lọ gbogbo ẹni tó bá láwọn ní dé òun láwọn ní dé bá. God bless Yorùbá nation Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi o ó dàbọ̀.